mo bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹwàá. Matthew orí ìkẹta, mo bẹ̀rẹ̀ kíkà rẹ̀ ní ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹwàá. The chosen lesson for this morning service shall be taken from the Gospel according to St. Matthew, chapter 3. I read through chapter verses 1 to 10. Matthew chapter 3, I read through verses 1 to 10. Matthew orí ìkẹta, a bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹwàá. Ní ìjọ wọn ni Johanu Baptist wá, ó ń wàásù ní ìjù Judea, ó sì ń wí pé ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Nítorí èyí lé ẹni tí wòlíì Ìsáyà sọ ọ̀rọ̀ rẹ̀ wípé ohùn ẹnìkan tí ń kígbe ní ijù, ẹ tún ọ̀nà Olúwa ṣe, ẹ ṣe ojú ọ̀nà rẹ̀ tọ́. Ẹsẹ̀ ìkẹrin, aṣọ Jòhánù náà sì jẹ́ ti irun ìbákasíẹ, ó sì di àmùrè awọ sí ẹ̀gbẹ́ rẹ̀, oúnjẹ rẹ̀ lé eṣú àti oyin ìgàn. Nígbà náà lé àwọn ará Jerúsálẹ́mù àti gbogbo Jùdíà àti gbogbo ẹkùn apá Jọ́dánì yíká jáde tọ̀ ọ́ wá. Ẹsẹ̀ ìkẹfà, a sì ń bamtísì wọn lọ́dọ̀ rẹ̀ lé odò Jọ́dánì, wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ àwọn Farisí àti Sadusí wá sí bamtísìmù rẹ̀, ó sì wí fún wọn pé ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ta lè ó kìlọ̀ fún yín láti sá kúrò nínú ìbínú tí ń bọ̀. Ẹsẹ̀ ìkẹjọ, nítorí náà ẹ so èso tí ó yẹ fún ìrònúpìwàdà, kí ẹ má sì ṣe rò nínú ara yín wípé àwa ní Abrahamu ní baba. Kí èmi wí fún yín, Ọlọ́run lè yọ ọmọ jáde láti inú òkúta wọ̀nyí wá fún Abrahamu. Ẹsẹ̀ ìkẹwàá tí ṣe ibi ìdánudúró. Àti nísinsìnyí pẹ̀lú, a ti fi àáké lé gbogbo igi náà, nítorí náà gbogbo igi tí kò bá so èso rere a ó ké e lulẹ̀, a ó sì wọ́ ọ jù sínú iná. Báyìí ni a parí ẹ̀kọ́ kíkà náà. Kí Olúwa kí ó bù sí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ náà fún ìgbàlà ọkàn wa. Praise the Lord. Eke hallelujah. À ń tẹ̀síwájú nínú ìsìn tí òní nígbà tá a kọ nínú ìwé ìyìnrere ti ìjọ Apostolic ti Christi, orin ọ̀tàlérúgba ó lé kan, hymn 261. Oore ọ̀fẹ́ Jésù Kristi kí ó pẹ̀lú yín. Oore ọ̀fẹ́ ohùn adùnnilétí wa, gbóhùngbóhùn rẹ̀ yóò gba ọ̀run kan, ayé yóò sì gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Hymn 261. Jésù kò fún aráyé, ó kú
fẹ́ máa gbóhùn rẹ, mo fẹ́ máa gbóhùn rẹ, mo fẹ́ máa gbóhùn rẹ, tòróhùn rẹ dùn létí mi. Mo fẹ́ máa gbọ́, mo fẹ́ máa gbóhùn rẹ, mo fẹ́ máa gbóhùn rẹ, mo fẹ́ máa gbóhùn rẹ, tòróhùn rẹ dùn létí mi. Mo fẹ́ máa gbóhùn rẹ, mo fẹ́ máa gbóhùn rẹ, mo fẹ́ máa gbóhùn rẹ o, tòróhùn rẹ dùn létí mi. Mo fẹ́ máa gbọ́, mo fẹ́ máa gbóhùn rẹ, mo fẹ́ máa gbóhùn rẹ, mo fẹ́ máa gbóhùn rẹ, tòróhùn rẹ dùn létí mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù. Bàbá wa tí Ọlọ́run wa fi ọpẹ́ fún yín fún oore ọ̀fẹ́ àti àánú tí a rí gbà láti gbóhùn rẹ̀ ní àárọ̀ yìí. Olúwa gba ọpẹ́ wa. Orúkọ Jésù gbàlà, Olúwa gba ìyìn wa. A fẹ́ máa gbóhùn rẹ̀, ohun ìyè, ohun ìgbàlà, ohun ìṣẹ́gun, ohun ìdáǹdè, ohun ayọ̀. Ọlọ́run fọhùn sínú ayé wa. Nípasẹ̀ ohùn rẹ̀, ayé wa, ọ̀nà wa, iṣẹ́ wa, Olúwa jẹ́ ó di ọ̀tun. Ọlọ́run gbọ́ àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Ẹ jẹ́ kí a jókòó kí hallelujah. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tí ó fún wa ní oore ọ̀fẹ́ láti farahàn níwájú rẹ̀ ní àárọ̀ yìí. Ògo ni fún orúkọ Olúwa. Mo kí gbogbo àwọn bàbá nínú Olúwa fún oore ọ̀fẹ́ àti àánú tí mo rí gbà láti dúró níwájú ìjọ Ọlọ́run láàárọ̀ yìí. Olúwa yóò máa sọ agbára yín di ọ̀tun. Gbogbo àwa ìjọ Ọlọ́run lókùnrin àti lóbìnrin, lọ́mọdé àti àgbà, mo kí wa wípé a kú ìsinmi òní. Olúwa Ọlọ́run ìjọ Apostolic kò ní fi wá sílẹ̀. Kí hallelujah. Gẹ́gẹ́ bí àwa ìránṣẹ́ Ọlọ́run ti pinnu rẹ̀, òní jẹ́ ìsìn àpapọ̀ àkọ́kọ́ fún agbègbè wa, agbègbè Oshinubi nínú ọdún yìí. Bẹ́ẹ̀ títí di ìsinyìí, a ò tí ì rí àwọn ìjọ tó kù. Àfi Pastor Ogun Sami of CAC Òkè Ìtúsílẹ̀. Àwọn tó kù yóò máa bá wa lẹ́nu ìsìn. Ké hallelujah. Ẹ jẹ́ kí a wo ìwé ìrere Jésù Kristi tí a ti ọwọ́ Matthew kọ sílẹ̀, orí ìkẹta ẹsẹ̀ ìkejì. Matthew chapter 3 verse 2. Ó sì wí pé ẹ ronú pìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ẹ ronú pìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ta ni ó sọ ọ̀rọ̀ yìí? Jòhánù onítẹ̀bọmi, ọmọ Sakaraya àti Elizabeth, òun ló sọ ọ̀rọ̀ yìí. Jòhánù yìí òun ni a rán gẹ́gẹ́ bí aṣíwájú forerunner fún iṣẹ́ ìránṣẹ́ Jésù Kristi. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ìwé Lúùkù sọ. Lúùkù orí ìkẹta, ẹ jẹ́ ká wò láti ẹsẹ̀ ìkejì sí ìkẹfà. Nígbà náà ni ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ Jòhánù ọmọ Sakaraya wá ní ijù. Yes. Ó sì wá sí gbogbo ilẹ̀ ìhà Jọ́dánì. Ó ń wàásù baptism, ìrònúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ fún gbogbo àwọn ènìyàn. Yes. Ẹ ṣé.
ohun tí mo fẹ́ kí a mú jáde níbẹ̀ yẹn ni wípé Jòhánù tí mo ń sọ̀rọ̀ nípa rẹ̀, Jòhánù onítẹ̀bọmi, ọmọ Sakaraya àti Elizabeth, òun ni mo ń sọ̀rọ̀ nípa rẹ̀. Jòhánù yìí, bàbá àti ìyá rẹ̀, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìwé Lúùkù, bàbá rẹ̀ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n àti bàbá àti ìyá rẹ̀ wọ́n yan àgàn ní ògbólógbòó ní ìgbà tí ò sí ìrètí mọ́. Ní áńgẹ́lì Ọlọ́run jíṣẹ́ fún bàbá rẹ̀ pé ìyàwó rẹ̀ máa lóyún ó dẹ̀ máa bímọ. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, ikọ̀ Ọlọ́run, kò yẹ kó síyèméjì ọ̀rọ̀ tí iṣẹ́ Olúwa tí áńgẹ́lì jẹ́ fún, ṣùgbọ́n ó síyèméjì. Lórí pé ó síyèméjì yìí, èyí ló fà á tó fi jẹ́ wípé tí ìyàwó rẹ̀ fi lóyún, tí ìyàwó rẹ̀ fi bí ọmọ, ó ya odi, kò lè sọ̀rọ̀. Gbogbo àwọn àkọsílẹ̀ yìí wà nínú ìwé Lúùkù orí kìíní. Ṣùgbọ́n ní ọjọ́ ìsọmọlórúkọ gan-an, bàbá ò lè sọ̀rọ̀. A béèrè kí lorúkọ tá a máa sọ ọmọ, nìyá ní Jòhánù. Wọ́n nínú ìdílé wọn kò sẹ́ni tó jẹ́ orúkọ yìí. Ẹ jẹ́ ká fún bàbá rẹ̀ ní slate. Kí ni ọ̀pọ̀ wàhálà, ṣùgbọ́n kó lè yá àwọn ọmọ ayé òde òní. Ẹ jẹ́ ká fún ní slate, tí ò bá sáà lè sọ̀rọ̀ ó yẹ kó lè kọ. Ìgbà tí bàbá máa kọ orúkọ, Jòhánù náà ló kọ. Bẹ́ẹ̀ ni okùn ahọ́n rẹ̀ sì tú, ó sì bẹ̀ sí ń sọ̀rọ̀. So Jòhánù tí mo ń sọ̀rọ̀ nípa rẹ̀, ó ní Jòhánù onítẹ̀bọmi tó ṣe ìrìbọmi ní ijù ti Jọ́dánì. Jòhánù tó ṣe ìrìbọmi fún Jésù, ó ní mo ń sọ̀rọ̀ nípa rẹ̀, kì í ṣe ti àwọn ọmọ Sébédè. Ké hallelujah. Òun ló wà nínú ijù Jọ́dánì tó ṣe ìrìbọmi fún àwọn ènìyàn nítorí orí kunkun àwọn ọmọ Ísírẹ́lì, nítorí àìgbọ́ràn wọn, nítorí àìrìn ní ọ̀nà ti Ọlọ́run, nítorí àìṣe ìfẹ́ Ọlọ́run, nítorí àìpa òfin Ọlọ́run mọ́. Ọlọ́run pa orílẹ̀-èdè Ísírẹ́lì, ó pa wọ́n tì sí ẹ̀gbẹ́ kan. Ọlọ́run mójú kúrò lára wọn, ó pa wọ́n tì sí ẹ̀gbẹ́ kan pátápátá. Ní orúkọ Jésù, Ọlọ́run ò ní mójú kúrò lára wa. Àkókò tí Ọlọ́run pa wọ́n tì yìí ni a pè ní àkókò irinwó ọdún ìdákẹ́jẹ́ 400 years. Àkókò náà ló wà láàrin Málákì àti Mátíù. Kò sí wòlíì kan láàrin àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn ọmọ Ísírẹ́lì ò gbọ́ wípé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, báyìí ni Olúwa wí, mo wà nínú ẹ̀mí ní ọjọ́ Olúwa. Kò sí ohunkóhun tí ó jọ bẹ́ẹ̀ fódìdí irinwó ọdún. Ọlọ́run pa wọ́n tì torí wípé wọn ò rìn ní ọ̀nà Ọlọ́run, wọn ò gbọ́ràn sí òfin àti ìlànà Ọlọ́run, wọn ò ṣe ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run bá pa wọ́n tì. Láàrin irinwó ọdún yìí, ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tí ò mú ayọ̀ wá, tí ò mú inú ènìyàn dùn ló ṣẹlẹ̀ sí àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n lópin irinwó ọdún, ìsọtẹ́lẹ̀ tí ó ti jáde láti ẹnu wòlíì rẹ̀ ó wá sí ìmúṣẹ. Ìsọtẹ́lẹ̀ tó ti jáde láti ẹnu wòlíì Àìsáyà, òun náà ló wá sí ìmúṣẹ. Gẹ́gẹ́ mọ́ ti ń kà fún alẹ́ kan wípé ohùn ẹni tí kígbe ní ìjù, ẹ tú ọ̀nà Olúwa ṣe, ẹ ṣe ọ̀nà rẹ̀ tọ́. Ìsọtẹ́lẹ̀ yẹn wá sí ìmúṣẹ lórí Jòhánù. Lójijì àwọn ọmọ Ísírẹ́lì bá ń gbọ́ ní ìjù Jọ́dánì, báyìí ni Olúwa wí, ẹ ronúpìwàdà, ẹ ronúpìwàdà, nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Bí àwọn èèyàn ti ń gbọ́ gbólóhùn yìí, ẹ ronúpìwàdà,
nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ó wá jẹ́ kàyéfì fún àwọn ènìyàn àti àwọn olórí ẹlẹ́sìn láàrin àwọn ọmọ Ísírẹ́lì pé láti ìgbà wo sí ìgbà wo, láti ìgbà wo sí ìgbà wo, talẹ́ni náà, ọmọdé tàbí àgbà, ọkùnrin tàbí obìnrin, gíga tàbí kúkúrú, mo máa débẹ̀, máa fojú mi rí, máa fojú mi rí, máa fojú mi rí. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn fi ẹsẹ̀ la igbó, wọn wọ aginjù Jọ́dánì. Bí wọ́n ti ń wọ aginjù Jọ́dánì, bẹ́ẹ̀ ni Jòhánù ló wàásù fún wọn. Ìwàásù, àkòrí ọ̀rọ̀ ìwàásù Jòhánù náà ni wípé ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ìronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀. Ó ti ń ṣe èyí, bẹ́ẹ̀ náà ló ń ṣe ìrìbọmi fún àwọn ènìyàn. Ibi tó ti ń ṣe ìrìbọmi fún àwọn ènìyàn wọ̀nyí, àwọn ènìyàn wá, ó bá àwọn Júù sọ̀rọ̀, ó bá àwọn ènìyàn sọ̀rọ̀. Àwọn olórí ẹlẹ́sìn náà wá, bí àwọn Sadusí àti Farisí, àwọn ìgbìmọ̀ Sanhedrin, àwọn náà yọjú síbẹ̀. Ní Jòhánù sọ fún wọn wípé, ta ló sọ fún yín pé kí ẹ sá kúrò nínú ìbínú tó ń bọ̀, ẹ̀yin ìran paramọ́lẹ̀. Ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run ṣe kí ni ó kù sí dẹ̀dẹ̀. Ké hallelujah. Ìwàásù ìrònúpìwàdà ó jẹ́ ìwàásù àwọn wòlíì tí májẹ̀mú láéláé. Àwọn náà kéde ìrònúpìwàdà. Ìwàásù ìrònúpìwàdà yìí, ìwàásù Jòhánù onítẹ̀bọmi ni. Ìwàásù ìrònúpìwàdà yìí, òun náà ni Jésù ń pariwo. Jésù náà pariwo, ẹ ronúpìwàdà torí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Orí ìkẹrin ẹsẹ̀ 17 ìwé Mátíù yẹn kan náà. Orí ìkẹrin ẹsẹ̀ 17. Láti ìgbà náà Jésù bẹ́ẹ̀ sí wàásù wípé ẹ ronúpìwàdà torí wípé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ìrònúpìwàdà yìí kan náà ni àwọn ọmọ ẹ̀yìn Jésù náà kígbe pé ẹ ronúpìwàdà ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Hallelujah. Àwa ti ayé òde òní, Ọlọ́run pè mí àti ẹ̀yin náà sí ìrònúpìwàdà nítorí wípé ìjọba Ọlọ́run ó kù sí dẹ̀dẹ̀. Ẹ ronúpìwàdà. Hallelujah. Kí la ń pè ní ìrònúpìwàdà? Kí ni à ń pè ní ìrònúpìwàdà? A ó fi ẹsẹ̀ Bíbélì bíi méjì, a ó fi gbé lẹ́yìn torí àkókò. Isaiah 55:7. Kí la ń pè ní ìrònúpìwàdà? Isaiah 55:7. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé ẹ wá Olúwa nígbà tí a lè rí. Ẹ pè é nígbà tó wà nítòsí. Ìgbà kan wà tá a lè rí Olúwa bí a bá wá tá a ní rí. Ìgbà tí ènìyàn bá wà nínú ẹ̀ṣẹ̀, tí ènìyàn bá ronúpìwàdà, tó bá wá Olúwa kò lè rí. Hallelujah. Ìgbà tí ènìyàn bá wà nínú ẹ̀ṣẹ̀, tí ò ronúpìwàdà, Ọlọ́run ò sí nítòsí rẹ̀ mọ́. Bí Ọlọ́run ṣe jìnnà sí àwọn ọmọ Ísírẹ́lì fún 400 ọdún, Ọlọ́run máa jìnnà sírú èèyàn bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run wá sọ fún wa wípé ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí. Ẹ pè é nígbà tó wà nítòsí. Tí a bá dẹ̀ máa wá Olúwa, tá a bá máa rí Olúwa, a ní láti ṣe ohun kan. Tá a bá máa ké pe Olúwa, a ní láti ṣe ohun kan. Kí lẹsẹ̀ tó tẹ̀lé sọ fún wa? Ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí. Ẹ pè é nígbà tó wà nítòsí. Kí ni à ń pè ní ìrònúpìwàdà? Ìrònúpìwàdà níbẹ̀ ni wípé kí ènìyàn búburú kó kọ ọ̀nà búburú rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kó kọ ìrònú rẹ̀ sílẹ̀. Ìrònú láti ṣe ibi, kí ẹlẹ́ṣẹ̀, èèyàn búburú kó kọ ọ̀nà búburú rẹ̀ sílẹ̀. Ẹlẹ́ṣẹ̀ kó kọ ìrònú rẹ̀ sílẹ̀. Tó bá ti kọ̀ ọ́ sílẹ̀ tán, kó wá yí padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Praise the Lord. Kíkọ̀ ọ̀nà búburú sílẹ̀
kíkọ èrò búburú sílẹ̀, èyí là ń pè ní ìrònúpìwàdà. Ní àárọ̀ yìí, ní àkókò yìí, Ọlọ́run pè mí àti ẹ̀yin sí ìrònúpìwàdà. Kí là ń pè ní ìrònúpìwàdà? Hallelujah. Ìwé Jónà orí kẹta. Jónà orí kẹta. Ó yẹ ká bẹ̀ láti ẹsẹ̀ karùn-ún sí ìkẹsàn-án, bẹ̀tẹ̀ bá mi kẹsẹ̀ kẹjọ. Mo sì ń padà bọ̀ ń bẹ̀, bẹ̀tẹ̀ kẹsẹ̀ kẹjọ, yes. Jónà orí kẹta, Jónà orí kẹta. Ẹsẹ̀ kẹjọ ni mo ní kó kà báyìí. Ẹ máa gbọ́, sì jẹ́ kí wọn kí ó yí padà. Kí la ń pè ní ìrònúpìwàdà? Ìrònúpìwàdà níbẹ̀ ni wípé kí a yí padà kúrò nínú ọ̀nà ibi wa. Yes. Kí oníkálukú kó yí padà kúrò nínú ọ̀nà ibi rẹ̀ àti ìwà agbára tó wà lọ́wọ́ wa. Ohun tí a pè ní ìrònúpìwàdà nìyẹn. Ní àkókò tá a wà yìí, Ọlọ́run béèrè ìrònúpìwàdà ní ọwọ́ èmi àti ẹ̀yin. Àwọn Farisí àti Sadusí, Jòhánù wá sọ fún wọn wípé ẹ má sọ ní ọkàn yín o pé ọmọ Ábúráhámù nìyín. Ọlọ́run lè gbé àwọn ọmọ dìde fún Ábúráhámù láti inú àpáta. Èyí ni àwọn aláìgbàgbọ́, àwọn gèfèrí. Ní àkókò tí Jòhánù sọ̀rọ̀ níbí yìí, iṣẹ́ ìránṣẹ́ Jésù ò tí ì bẹ̀rẹ̀. Àwa yìí ìran gèfèrí ni wá àti ìgbàgbọ́. Lẹ́yìn ìgbà yẹn ni iṣẹ́ ìránṣẹ́ Jésù bẹ̀rẹ̀. Lẹ́yìn ìgbà yẹn ni àwa gèfèrí, àwa abòrìṣà, olòmíràn wọn bọ eégún ní ìdílé rẹ̀, olòmíràn Ṣàngó náà bọ ní ìdílé rẹ̀, olòmíràn egígún náà bọ ní ìdílé rẹ̀, olòmíràn Ọ̀ṣun náà bọ ní ìdílé rẹ̀. Ni Ọlọ́run bá wa pàdé tí a wá gba Ọlọ́run gbọ́. Ọlọ́run béèrè ìrònúpìwàdà. Àkókò tí a wà yìí jẹ́ àkókò ìrònúpìwàdà. Iṣẹ́ ibi wo ló wà ní ọwọ́ wa? Ọlọ́run pè wá pé ká yí padà, ká yọwọ́ nínú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwa ọ̀dọ́ à ń wá sí church, à ń fi church bojú. Iṣẹ́ yahoo tó wà lọ́wọ́ rẹ ni ọ̀ tí ì fi sílẹ̀. Ọ̀nà Ọlọ́run sọ fún ọ wípé kó ronúpìwàdà, kó jáwọ́ nínú ẹ̀. Má sọ pé ọmọ pásọ̀ ni ọ́ bí àwọn Farisí. Má sọ pé ọmọ alàgbà ni ọ́. Má sọ pé ọmọ díkírẹ́sì ni ọ́ bí àwọn Farisí ṣe kílèmù pé ọmọ Ábúráhámù ni wọ́n. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún ọ níbẹ̀ ni wípé jáwọ́ nínú ìwà búburú yẹn, kó ronúpìwàdà, kó fi ayé rẹ̀ fún Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwa màmá yìí, ṣé àgbèrè ló wà lọ́wọ́ rẹ? O ní pásọ̀ ò rí ọ, sí Ọlọ́run ò rí ọ ni. Inú ilé ibi tó ti ń dẹ̀sẹ̀ àgbèrè, ta ló ní ilé ọ̀hún? Ilẹ̀ tó tẹ̀ débẹ̀, ta ló ní ilẹ̀ yẹ? Afẹ́fẹ́ tó fẹ́ sí ọ lára débẹ̀, ta ló ní afẹ́fẹ́ yẹ? Ọlọ́run pè ọ́ pé kó ronúpìwàdà. Ìwọ òpùrọ́ ènìyàn, Ọlọ́run pè wá pé ká ronúpìwàdà. Ìwọ olè, Ọlọ́run pè wá pé ká ronúpìwàdà. Jìbìtì ní tiẹ̀, Ọlọ́run pè ọ́ pé kó ronúpìwàdà. Jáwọ́ nínú rẹ̀, kọ iṣẹ́ búburú ìsílẹ̀ pátápátá. 419 oní tiẹ̀, Ọlọ́run pè ọ́ pé kó yí padà. Ọlọ́run béèrè ìrònúpìwàdà ní ọwọ́ wa. Hallelujah.
ẹ̀dá wọlé ẹ̀ ti jáde wọ́n lọ bì kan ẹ̀dá ògúsí náà lọ bì kan bàbá bájí mi ò lè wá chọ́ọ̀chì lẹ́yìn ẹ̀dá gbèmí. ní around 1996 and 97 bí a bá ṣe Sunday school rally ní àgọ́ ìwé ń bẹ̀ yẹ ó máa kún látẹ̀yìn lọ́hún débi. ṣùgbọ́n lónìí ẹ̀yin Sunday school teacher àwọn akẹ́kọ̀ọ́ máa dé kẹ́yìn tó dé. ìgbà mìíràn àwọn akẹ́kọ̀ọ́ máa jókòó wọn ní rí Sunday school teacher. Ọlọ́run pè wá pé ká ṣe àtúnṣe ká ronú pé wàdà torí ìjọba Ọlọ́run kù sí dẹ́dẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwa bàbá alàgbà a máa parí Sunday school kẹ́lòmíràn tó dé ohun tá a sọ ní pé Sunday school ò kàn wá. Leadership by Ọlọ́run pè wá pé ká ṣe àtúnṣe ẹ ṣe àtúnṣe ọ̀nà ẹ̀yìn torí pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwa akọrin ni wá lójú ṣùgbọ́n nínú nǹkan mìíràn ni wá. God is calling on you to repent for the kingdom of God is at hand. Jòhánù wà ní ìjù Jọ́dánì ó kígbe ẹ ronúpìwàdà nítorí tí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. ẹ má kílẹ̀mù pé ọmọ Abrahamu nìyí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run a ò rí ààyè fún iṣẹ́ yẹn mọ́. mo ní àwọn ìránṣẹ́ Ọlọ́run mo kó wa papọ̀ a ò rí ààyè fún iṣẹ́ yẹn mọ́. ọ̀pọ̀lọpọ̀ program tó lè pè wá ládẹ̀ ń ṣe. mélòó nínú àwọn àtàjókòó yìí la lè bá wèrè gbé pọ̀ tí àwa àti wèrè jọ máa gbé papọ̀. mélòó nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run ayé òde òní la máa fa omi nínú kànga kan náà. dòrò tó o bá gbé tó o bá fi lọ fa omi tó o gbé jù sílẹ̀ òun náà ni adẹ́tẹ̀ máa gbé adẹ́tẹ̀ tí a ń tọ́jú nílé àgbàwòsàn òun náà ló máa gbé tó fi máa fa omi. àwa sùn ní yàrá wìrà sùn ní pálọ̀. ẹ lọ sí nọ́mbà 1 ìdí ìsàkágbá ìràgbìjì kẹ lọ béèrè níbẹ̀ mi ò rò pọ́ndẹ̀ nílé àgbàwòsàn gan níbẹ̀ mọ́ nísìn. àwọn tí a máa lọ kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ tí a máa kó sí lẹ́sẹ̀ tí a máa rọ̀jò àdúrà lé lórí tọ̀sán tòru tá a tún máa bá ọjà tí ara wọn bá dẹ̀ yá tán wọn ní ṣebí tẹ bá lọ sí hospital tára yín bá ti yá ẹ máa san hospital bill tẹ bá dẹ̀ san hospital bill ẹ máa lọ sílé yín ẹ lọ ṣọ́ọ̀ṣì ẹ ṣèdúpẹ́ tẹ bá ṣèdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì ẹ padà sílé yín. ṣé bí a ṣe fi rán wa bẹ́ẹ̀ la dẹ̀ ń ṣe sẹ́nà láyé òde òní bíbélì ní kí a ṣe ní ìgbà tí ó wọ̀ àti ìgbà tí ó wọ̀. mo bá àwọn ìránṣẹ́ Ọlọ́run mo bá wọn sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ibi là wà lọ́ọ̀dì 19 mo bá wọn sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. bàbá wa Adéwálé ọmọ ìdúrà ní òkú ọmọ wà ní mọ́ṣúárì adẹ́sẹ̀sẹ̀ church a parí ìsìn alọ́gbà òkú ọmọ ní mọ́ṣúárì ó dẹ̀ wà ní ṣọ́ọ̀ṣì àjọṣe ni ó tún yà ọmọ sí mímọ́ lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ burúkú ò ní ṣẹlẹ̀ sí wa. ẹ ṣe nígbà tí ó wọ̀ ẹ ṣe nígbà tí ó wọ̀ Jésù àtẹ́ǹdì sí àwọn ènìyàn nínú tẹ́ḿpìlì àwọn kan wá dé wọ́n ní ìyá àti bàbá rẹ̀ ń béèrè rẹ̀ níta Jésù ní ẹ gbọ́ sẹ́rí àwọn tó ń gbóhùn mi yìí àwọn tó ráyè tèmi yìí àwọn tó wà níwájú mi yìí àwọn ní ìyá àti bàbá mi sẹ́rí àwọn tó wà ń ta yẹ wọn ráyè tèmi wọn ṣe ìyá àti bàbá mi. ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀.
ìwà ìmẹ́lẹ̀ wa ká ronúpìwàdà ká jáwọ́ níbẹ̀. ìwà afẹ́ ayé wa ká ronúpìwàdà ká jáwọ́ níbẹ̀. Ọlọ́run béèrè ronúpìwàdà lọ́wọ́ wa. Hallelujah. Ìrònúpìwàdà ọba níléfè ọba gèfèrí ó sọ fún àwọn ènìyàn rẹ̀ ó ní ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni ó jẹ ẹnikẹ́ni ò gbúdọ̀ mú ẹranko gan kò gbúdọ̀ jẹ ẹranko gan kò gbúdọ̀ mú everybody ẹ fi aṣọ ọ̀fọ̀ bóra kí oníkálukú kó yọwọ́ nínú ìwà ẹ̀pá rẹ̀ bóyá Ọlọ́run lè ṣàánú wọn kó dáríjì wọn ẹ bẹ̀ látẹsẹ̀ karùn-ún ìwé Jónà yẹn. nígbà tí Jónà jíṣẹ́ Ọlọ́run fún wọn gbà tí Jónà jíṣẹ́ Ọlọ́run fún wọn wọ́n gba Ọlọ́run gbọ́ yes. Yes. ó sì dìde kúrò lórí ìtẹ́ rẹ̀ ó sì bọ́ aṣọ ọ̀fọ̀ ìgúnwà rẹ̀ kúrò lára rẹ̀ ó sì daṣọ ọ̀fọ̀ bóra ó sì jókòó nínú eérú ó sì kéde rẹ̀ ó sì wí pé kí aláníléfè jà nípa àṣẹ ọba. ẹ kéde aláníléfè jà nípa àṣẹ ọba. Yes. àti àwọn àgbààgbà rẹ̀ pé má ṣe jẹ́ kí ènìyàn tàbí ẹranko ọ̀wọ́ ẹran tàbí àgbo ẹran tọ́ ohunkóhun wò má jẹ́ kí wọ́n jẹun má jẹ́ kí wọ́n mu omi ṣùgbọ́n jẹ́ kí ènìyàn àti ẹran fi aṣọ ọ̀fọ̀ bóra kí wọ́n sì kígbe kíkan sí Ọlọ́run sì jẹ́ kí wọ́n yí padà olúkúlùkù kúrò ní ọ̀nà ibi rẹ̀ àti kúrò ní ìwà agbára. kí oníkálukú kó yí padà kúrò ní ọ̀nà ibi rẹ̀ àti nínú ìwà agbára rẹ̀. Yes. ta ni lè mọ̀ bí Ọlọ́run yóò yí padà kí ó sì ronúpìwàdà kí ó sì yí padà kúrò ní ìbínú gbígbóná rẹ̀ kí àwa má ṣègbé. Ọlọ́run sì rí iṣẹ́ wọn pé wọ́n yí padà kúrò ní ọ̀nà ibi wọn Ọlọ́run sì ronúpìwàdà ibi tó òun ti wí pé òun ò ṣe sí wọn òun kò sì ṣe é mọ́. Hallelujah. kí oníkálukú kó yọwọ́ nínú ìwà búburú rẹ̀. ẹ̀yin màmá wa tẹ́ ẹ jẹ́ ìyàwó ìránṣẹ́ Ọlọ́run sáfìsì máa dé ìdajì half of the service. yẹ tó máa wọ chọ́ọ̀chì agboolé ìgbàgbọ́ lẹ́ ń gbé o àwọn tó wà níta dé sínú chọ́ọ̀chì ṣáájú yín. ẹ̀mí Ọlọ́run ní kẹ́ ẹ ronúpìwàdà kẹ́ ẹ ṣe àtúnṣe. ẹ̀yin ọmọ wa tẹ́ ń gbé ní Mr. House wọ́n náà ní tó bá ti múlẹ̀ ti Ọlọ́run lórí Ọlọ́run fín. gbogbo àwọn tètè ti dé sí church a ò ní rí yín nínú church. ṣé inú Ọlọ́run dùn sí? ẹ ṣe àtúnṣe. ohun tí Olúwa ní kí n bá wa sọ ni mo bá wa sọ yìí bó ti ń kàn yín ló kàn mí náà. ó lè dùn mọ́ ẹ nínú o ó lè má dùn mọ́ ẹ nínú òṣìṣẹ́ ẹni tó mọ ìgbà àti àkókò. àwa tí a jẹ́ ọmọ ìránṣẹ́ Ọlọ́run ẹ̀mí Ọlọ́run béèrè ìrònúpìwàdà ní ọwọ́ wa kí Ọlọ́run tó bínú. òráyè ṣe afẹ́ ayé òráyè ti Ọlọ́run. a tún fẹ́ wo àpẹẹrẹ ìrònúpìwàdà mìíràn nínú ìwé mímọ́. Ọlọ́run fún ọ ní ọgbọ́n ó gba ọgbọ́n ní ọwọ́ Ọlọ́run ó gba ẹwà ní ọwọ́ Ọlọ́run ó gba ẹsẹ̀ ní ọwọ́ Ọlọ́run ó gba ojú ní ọwọ́ Ọlọ́run ó gba ẹnu ní ọwọ́ Ọlọ́run ó gba ilé lọ́wọ́ Ọlọ́run ó gba ọkọ lọ́wọ́ Ọlọ́run ó gba aya lọ́wọ́ Ọlọ́run ó gba ọmọ lọ́wọ́ Ọlọ́run ó wá tẹ̀síwájú gbogbo àwọn kan wọ̀nyí ó wá lò fún ayé ó lò fún Ọlọ́run. Another àpẹẹrẹ ìrònúpìwàdà nínú ìwé mímọ́. ẹ jẹ́ ká lọ ìtàn rẹ̀ pọ̀ díẹ̀ ṣùgbọ́n díẹ̀ la máa kà mẹ́. ìwé Lúùkù orí kẹẹ̀ẹ́dógún Luke 15 yóò lọ síbi tàwọn agbowóde ẹ jẹ́ ká lọ sí ti ọmọ nínàkúnà bẹ́ẹ̀ kẹ̀bẹ̀ láti 17 kí n kàn báyìí. Yes.
mo bọ̀ náà ẹ má ti jókòó orí ìdúró lèmi náà wá ké hallelujah. Bíbélì sọ fún wa nípa bàbá tó bí ọmọ méjì. Bàbá tó bí ọmọ méjì. Ìgbà tí bàbá bá kú la máa pín ogún fún àwọn ọmọ. Ṣùgbọ́n bàbá yìí wà láyé kò tí ì kú. Ní eléyìí kékeré lọ bá bàbá rẹ̀ gbé nínú property rẹ̀ èyí tó ń ṣe tèmi fún mi níbẹ̀. Bàbá ẹ̀ ò hesitate kò tí ẹ̀ já níyàn rárá. Bẹ́ẹ̀ ló bá dẹ̀ fún léyìí tí ṣe ti ẹnu property. Bó ti gbà á tán ó bá jáde kúrò nílùú ó forí lé ìlú òkèèrè. Bó ti dé ìlú òkèèrè dídé tó máa dé ìlú òkèèrè ẹ gbọ́ òwe Yorùbá ni. Wọ́n ní owó tí ọmọdé bá kọ́kọ́ ní kíná ló fi ń jẹ. Bí ó ti dé ìlú òkèèrè ọmọ yẹn ò rí àwọn responsible people láti ṣe kíni o láti bá rìn. Àwọn yahoo boys àwọn ọmọ oríta bíi tiẹ̀ àwọn náà lórí láti bá rìn. Wọ́n dẹ̀ dára wọn pọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ná owó lọ wọ́n dára wọn pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ná owó lọ títí gbogbo tó gbà lọ́wọ́ bàbá rẹ̀ pátá ó tán mọ́ lọ́wọ́ kò sí kankan mọ́. Bí wọ́n ti rí wípé wọ́n dọwọ́ rẹ̀ délẹ̀ ẹnìkíní ó bá tiẹ̀ lọ ẹnìkejì bá tiẹ̀ lọ ẹnìkẹta bá tiẹ̀ lọ wọ́n ní bó bá burú tán hallelujah ó wá kú ó nìkan kò sí olùrànlọ́wọ́ kankan fún. Àìsí olùrànlọ́wọ́ kankan fún tó ń wá ọ̀nà bó ṣe máa survive. Ìyẹn ló fi lọ bẹ́ẹ̀ ni tó ń sin ẹlẹ́dẹ̀ pé kó máa bá tọ́jú ẹlẹ́dẹ̀ bó ti ń tọ́jú ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ ló ń jẹ oúnjẹ ẹlẹ́dẹ̀. Ibi tó ti ń jẹ oúnjẹ ẹlẹ́dẹ̀ iye rẹ̀ wá sí pé àwọn kan wà tí wọ́n ń ṣe ọmọ bàbá òun wọ́n ń jẹ àjẹyó àti àjẹsẹ́kù. Èmi wá fìyà jẹ ara mi báyìí mo fìyà jẹ ara mi báyìí mo fìyà jẹ ara mi báyìí. O tí màá ṣe níbẹ̀ ni pé màá dìde màá padà sínú ilé màá confess ẹ̀ṣẹ̀ mi. Ó possible kí n rí àánú gbà. Ibi tó ti sọ̀rọ̀ nìyẹn ẹ máa kà lọ. Ọmọ nínà the prodigal son. Ṣùgbọ́n nígbà tí ojú rẹ̀ wálẹ̀. Ṣùgbọ́n nígbà tí ojú rẹ̀ wálẹ̀. Ó ní. Hallelujah. Ìyẹn sọ fún wa wípé òkè báyìí lójú rẹ̀ wà tẹ́lẹ̀. Òkè lójú rẹ̀ wà tẹ́lẹ̀. Bóyá ìgbà tó fi máa lọ bá bàbá ẹ̀ tó fi máa lọ béèrè ogún tiẹ̀ yẹ èwo lẹ máa fi símú bí agẹ́rẹ́ yẹ. Kòkè ẹ̀yin ló sọ bẹ́ẹ̀ o. Ewé tábà làwọn ìyá wa máa lọ láyé àtijọ́ wọ́n fi símú àwọn tó bá ní kàtà ṣùgbọ́n ní ìsìn ó ti yàtọ̀ white lélẹ̀. Ó ti fi eléyìí tó máa fi símú eléyìí tó fi máa rẹ tìbí tó fi máa tẹ̀bà ìyẹn ti lọ. Ó ti mú ó ti inject ara rẹ̀ ṣe bí bó ṣe ṣe náà nìyẹn àṣírí ẹ̀ máa tú lọ́jọ́ kan. Hallelujah. Bó ṣe déwájú bàbá ìbàyẹn tó ranjú fò tó ranjú fò tó ranjú fò tó béèrè ogún tiẹ̀ nínú ìpín tí bàbá rẹ̀ lọ́wọ́ kan bàbá rẹ̀ ò tiẹ̀ ṣètì ó dẹ̀ kó lé lọ́wọ́ ó bá ìrìn àjò lọ ó dẹ̀ dé ìrìn àjò ó squad ànádànù gbogbo ẹ̀ pátá. Bó ṣe squad ẹ̀ tán ìyá wa fi ọwọ́ bá ìyá tó fi ọwọ́ bá yẹ ìyẹn ló ṣe wá ronú nínú ọkàn rẹ̀ pé nígbà tí ojú rẹ̀ tó wà lókè tẹ́lẹ̀ ojú rẹ̀ wálẹ̀ ojú ẹ̀ tó wà lókè yẹn máa wálẹ̀ lọ́jọ́ kan ṣé bí o ti rí bọ́dì tó fi ṣe àgbèrè yẹ bọ́dì yẹn máa pa wàá rí ẹni á sọ pé lágbájá ṣé ìwọ náà sì ní abẹ́ lómìíràn mi ò rò pé ìwọ ni bí wọ́n ṣe ń wọ ẹ yìí o torí pé bọ́dì yìí ṣe kí ni o ó ti pa. Nígbà tí ojú rẹ̀ wálẹ̀ yes. Ó ní. Àwọn alágbàṣe bàbá mi mélòó ni oúnjẹ àjẹyó. Bàbá mi ní àwọn alágbàṣe tí wọ́n jẹ àjẹyó àti àjẹsẹ́kù. Àti àjẹtì. Yes. Èmi sì ń kú fún ebi níhìn. Èmi wá fìyà jẹ ara mi níbi tí mo wà yìí. Èmi ò dìde. Ní ìsinsìnyí ibi tọ́rọ̀ mi dẹ̀ dé dúró níbẹ̀ ni wípé èmi ò dìde. Èmi ò sì tọ̀ bàbá mi lọ. Èmi ò tọ̀ bàbá mi lọ. Èmi ò sì wí fún un pé. Tí mo bá wá dé ilé èmi á sọ fún bàbá wípé bàbá o. Yes. Èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti níwájú rẹ. Èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti sí iwájú rẹ. Èmi kò yẹ ní ẹni tí èmi kò tiẹ̀ yẹ lẹ́ni tá a bá pè lọ́mọ rẹ mọ́. Fi mí ṣe bí ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ. Fi mí ṣe ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ kí n sáà máa rí oúnjẹ òòjọ́ jẹ. Ó sì dìde. Ẹ máa gbọ́ àkọ́kọ́ yẹ mò ń bọ̀.
ebi tẹ́ kọ́kọ́ kà fún ayẹ ìpinnu nìyẹn. Ó pinnu ní ọkàn rẹ̀, ó determine ọkàn rẹ̀ pé nǹkan báyìí ni máa ṣe. Èèyàn lè ṣe ìpinnu kó má mú ìpinnu rẹ̀ ṣẹ. Ṣùgbọ́n lójú ẹsẹ̀ ó dìde, yes. ó sì tọ̀ bàbá rẹ̀ lọ. Yes. ṣùgbọ́n nígbà tí ó sì wà ní òkèèrè bàbá rẹ̀ rí i. Nígbà tó wà lókèrè bàbá rẹ̀ rí. àánú ṣe é. Hallelujah. hallelujah. Bí a ti wà nínú àdúrà léètì yìí, àánú wa yóò ṣe Ọlọ́run. Bí bàbá rẹ̀ ti rí àánú ṣe, yes. ó sì súré. Bàbá rẹ̀ wá súré. ó rọ̀ mọ́ ní ọrùn. Ẹni ó ìkẹta sì pé fi ẹnu kò ó ní ẹnu. ìkẹta pé ní abiyamọ nìyẹn o. Hallelujah. Bàbá rẹ̀ súré, ó rọ̀ mọ́ ní ọrùn, ó sì fi ẹnu kò lẹ́nu. Bàbá wa pa àṣẹ, aṣọ ara rẹ̀ kan padà, ẹ lọ mú màlúù, ẹ lọ mú kinní kan. Wọ́n bá bẹ̀rẹ̀ àríyá. Ibi tó ti ń ṣe àríyá lọ́wọ́ ẹ̀gbọ́n tó wà nulẹ̀ tó ń sin bàbá lójú méjèèjì. Gbogbo ẹ̀yin àkọ́bí ẹ múra sádùá o. Lẹ́gbọ́n máa ń bọ̀, gbogbo ìlú tó ń gbọ́ tó ń ṣe wá tó ń ṣe wá kí ló ń ṣẹlẹ̀? Lẹ́nìkan sọ fún pé wo àbúrò ẹ̀ ti padà dé. Ni bàbá ẹ bá ní ká máa ṣe pé kí ló bá káwọ́ mo rí pé òun tóun ti wà nílé láti ìjọ ìwọ̀n ṣerú ilé fún. Àbúrò òun tó ń ṣe pé kí nílẹ̀ tún ṣerú ilé fún. Bàbá ẹ̀ ní kó fọkàn balẹ̀, ayọ̀ ń bẹ lọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kan tó ṣe kí ni o tó ronú pìwàdà. Tó o bá ronú pìwàdà lónìí, Ọlọ́run á ní ayọ̀ lórí rẹ. Tí èmi náà bá ronú pìwàdà, ìwà burúkú tó wà lọ́wọ́ mi, Ọlọ́run á ní ayọ̀ lórí mi. Ṣùgbọ́n tá a bá ronú pìwàdà, ìbànújẹ́ lọ́lọ́run máa ní. Lórúkọ Jésù Ọlọ́run ní ìbànújẹ́ lórí wa. Ẹ jókòó mà. Ìrònú pìwàdà ni wípé ọ̀nà búburú tó ti ń rìn yẹ kó padà níbẹ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run. Aṣọ tó ń wọ̀, change of heart, change of attitude, change of behaviour. Àwọn akẹ́kọ̀ọ́ pé ní ìrònú pìwàdà nìyẹn. Aṣọ tó ń wọ̀ tí ò fi ògo fún Ọlọ́run tó tàbùkù orúkọ Jésù. Lónìí ronú pìwàdà kó má wọ̀ mọ́, kó bẹ̀ sí ń wọṣọ tó máa gbórúkọ Ọlọ́run ga. Ìrìn àjò tó rìn tí ò fi ògo fún orúkọ Jésù, jáwọ́ nínú ẹ̀ lónìí, kó bẹ̀ sí rìnrìn àjò tí ó máa gbórúkọ Ọlọ́run ga. Ìwà tó ń wù tí ò pa Ọlọ́run lé ní ìkọ̀kọ̀ àti ní gbangba, jáwọ́ nínú ẹ̀, kó kọ̀ ọ́ sílẹ̀, kó bẹ̀ sí ń wu ìwà tó gbé ògo Ọlọ́run ga. Ṣé báwọn kan la rí ìwà wọn láti ó kù tá a sọ pé àwọn wọ̀nyí kírísítẹ́nì ni wọ́n. Oúnjẹ tó ń jẹ tó lè mú ọmọ ẹnìkejì kọsẹ̀, tó lè mú ọmọ ẹnìkejì ṣubú, yọwọ́ nínú oúnjẹ yẹ má jẹ mọ́. Ronú pìwàdà, ṣe àtúnṣe ọ̀nà rẹ kó tó pẹ́ jù, kémi náà ò ṣe àtúnṣe ọ̀nà mi kó tó pẹ́ jù. Àmọ́ nínàkúnà ó ṣe àtúnṣe ọ̀nà rẹ̀, ó padà wálé. Kí ni ìwé Ìsíkẹ́lì sọ? Ìsíkẹ́lì 33:11. Yes. Sọ fún wọn pé yes. ṣùgbọ́n kí ènìyàn búburú yí padà kúrò nínú ọ̀nà rẹ̀ kí ó sì yè. Ẹ yí padà kúrò nínú ọ̀nà búburú yín, nítorí kí ni ẹ̀yin ò ṣe kú, ilé Ísírẹ́lì. Kí hallelujah. Olúwa ní ká yí padà, ká ṣe àtúnṣe ọ̀nà wa. Kí ló dé tá a fẹ́ kú sínú ẹ̀ṣẹ̀? Kí ló dé tá a fẹ́ kú sínú ìwà ìkà? Kí ló dé tá a fẹ́ kú sínú ìwà búburú? Jòhánù sọ fún wọn wípé ẹ ronú pìwàdà, ẹ ṣe àtúnṣe ọ̀nà yín nítorí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Eléyìí ni mo fẹ́ fi parí ẹ̀ torí àkókò. Ìdí wo la fi láti ronú pìwàdà léni? Ìdí wo la fi láti ronú pìwàdà? Ká jáwọ́ nínú iṣẹ́ burúkú wa, ká jáwọ́ nínú iṣẹ́ ìkà, ká jáwọ́ nínú ìgbé ayé tí ò dáa, ká kọ ọ̀nà burúkú yẹn sílẹ̀, ká dẹ̀ padà sí ọ̀dọ̀ Ọlọ́run, ká fi gbogbo rẹ̀ fún Ọlọ́run. Mo fi gbogbo rẹ̀ fún ọ kí lè jẹ́ tìrẹ nìkan. Ṣé ti Jésù nìkan ló ń ṣe báyìí? Ṣé ti Jésù nìkan ló ń ṣe? Ìwọ náà ní létí odò lálẹ́. Ìwọ ní létí odò lálẹ́.
ìdí wo la fi ní láti ronúpìwàdà lónìí? Number one, nítorí wípé death is inevitable. Kan nínú ìdí tá a fi ní láti ronúpìwàdà, Bíbélì ní lónìí bí ìwọ bá gbọ́ ohùn rẹ̀ má ṣe àyà rẹ lé. Kan nínú tá a fi ní láti ronúpìwàdà lẹ́ni kó ṣàtúnṣe ìgbé ayé ẹ, ìrìn ẹsẹ̀ rẹ, oúnjẹ rẹ, aṣọ rẹ, ọ̀rọ̀ rẹ. Death is inevitable. Dandan ni kú fún ọmọdé àti àgbà, fún ọkùnrin àti obìnrin. Ìgbàkigbà tó bá dẹ̀ máa dé kò ní sọ fún anybody. A lè wà nínú mọ́tò, a lè wà ní toilet, anywhere la lè wà. Ṣé orílẹ̀-èdè Nàìjíríà ta wà lọ́wọ́lọ́wọ́ yìí? Orílẹ̀-èdè tọ́lọ́run bínú sí lọ́wọ́lọ́wọ́. Bí àdúrà ṣe pọ̀ tó lórílẹ̀-èdè yìí, kò yẹ ká sì wà níbi tá a wà yìí. Ṣùgbọ́n gbogbo àwọn aláìṣẹ̀ tí a ti ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀, Ọlọ́run bínú lọ́wọ́lọ́wọ́. Ẹ tún lọ gbé pépà yìí ní. Ẹ tún lọ wo iye àwọn tí bandit pa ní Kaduna. Ẹ lọ wo iye àwọn tó kidnap. Orílẹ̀-èdè tá a wà. Àwọn kidnapper máa sọ fún yín pé tẹ́ bá fẹ́ wá gba ènìyàn yín sílẹ̀, ẹ bá wọn ra bíà wá, ẹ ra sígírẹ́tì tí, ẹ ra índómì sí. Bẹ́ẹ̀ ni lọ kà nínú pépà. Dandan ni ikú, kò dẹ̀ sí ẹnikẹ́ni tó mọ̀ ẹgbà tí ikú máa dé. Ìwé Hébérù 9:27. Yes. It has been appointed. Torí pé a ti fi lélẹ̀ fún ènìyàn, fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan, lẹ́yìn ikú yìí o ìdájọ́. Hallelujah. Torí pé o mọ̀ ìgbà tí ikú tiẹ̀ máa dé, èmi tí mo ń sọ̀rọ̀ náà mọ̀ ìgbà tí ikú tèmi máa dé. Bóyá a máa sùn tá à ní jí mọ́. Ìbádá kó ṣàtúnṣe. Torí Bíbélì dáhùn wípé ìwé Èsíkẹ́lì náà ní ṣé 33:18 náà nìyẹn pé ohun tá a bá ti ká mọ́ ọ lọ́wọ́ òun náà la fi máa ṣèdájọ́ ẹ̀ final. Hallelujah. Ìkejì tí a fi láti ronúpìwàdà lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé the second coming of Christ is imminent. Kò sí ohunkóhun tó lè dá dúró. Ìgbà tí Jésù ń gòkè rí ọ̀run, law of gravity kò ní agbára lórí rẹ̀. Tó bá dẹ̀ máa padà dé, kò sí ohunkóhun tó lè dá dúró. Ìpadàbọ̀ Jésù Kristi ó ti súnmọ́ etílé. Àwọn bóyá bàbá wa tó wà tù níjẹjọ níjẹlò, wọ́n sọ fún wa ní pé ní Ukraine ẹni tó ní ilé ò lè dúró sínú ilé mọ́, ẹni tó ní mọ́tò ò lè gbé mọ́tò mọ́, ẹni tó láṣọ ò lè mú aṣọ mọ́, oníkálukú kọ̀dẹ̀ jáàdù ẹ̀mẹ́. Abájọ Bíbélì sọ pé ohun ayé yóò bá ayé lọ. Ìpadàbọ̀ Jésù ti súnmọ́ ilé, aláti ronúpìwàdà torí pé ká má bàa lélẹ̀. Ẹ sáré ka àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí. Ìṣe àwọn Àpọ́sítélì orí kìíní ẹsẹ̀ 9 sí 11. Daniel 2:45. Nígbà tó sì ti wí ìkàwé yìí. Yes. Àwọn sọ́mọ sì gbà á kúrò ní ojú wọn. Yes. Wọ́n sì ti tajú mọ́ ojú àrùn bí ó ti ń re òkè. Yes. Kíyèsí, àwọn ọkùnrin méje aláṣọ àlà dúró létí ọ̀dọ̀ wọn. Àwọn áńgẹ́lì dúró létí ọ̀dọ̀ wọn. Tí wọ́n sì wí pé, ẹ̀yin ará Gálílì, Yes. èéṣe tẹ́ fi dúró tẹ́ fi ń wo ojú àrùn. Jésù yìí náà, Jésù yìí tí a gbà sókè ọ̀run, tí a gbà sókè ọ̀run lónìí, yóò padà bẹ́ẹ̀ bó ti ń gẹ́gẹ́ lọ yìí bẹ́ẹ̀ náà ló máa bí ẹ padà ti wá. rí tí ó ń lọ sí The ọ̀run. second coming of Christ is imminent. Gbàgbé ló lè farahàn. Daniel orí kejì 45. Ẹ tí sí. Daniel orí kejì. Gẹ́gẹ́ bí ìwọ sì ti rí i tí òkúta náà wà láìsí ọwọ́ láti òkè wá, Yes. tó sì fọ́ irin idẹ, Yes. amọ̀, fàdákà àti wúrà wọn ní tútú. Yes. Ọlọ́run títóbi ti fi hàn fún ọba, òun tí ń bọ̀ wá ṣe lẹ́yìn ọ̀la. Ẹ ṣé. Òtítọ́ sì ni àlá náà. Ké Tí wọ́n lè fi hallelujah. dájú. Ààrin ni Daniel 2:45. 2:45. Ṣé kìí ṣe bẹ̀ lọ́ka ni? Daniel 2:45. Hallelujah. Èrè tí ọba Nebukadnesari rí. Ìjọba Babiloni. Ìgbáyà Mid and Persia. Ibi Greece. Rome. Ọmọ ìka mẹ́wẹ̀ẹ̀wá yìí ìjọba mẹ́wàá ni wọ́n máa fọ́ọ̀mù confederation.
ẹ̀ka ẹsẹ̀ yìí ní ìgbà tí ìrìn àjò bá débẹ̀ òkúta tá a ló wá láìsí ọwọ́ kankan tó fọwọ́ kàn bí òkúta yẹn ṣe ń bọ̀ pararararara wá ó bọ́ọ̀lù ọmọ ìka mẹ́wàá wáyẹ ó dẹ̀ pcc ẹ̀. ìyẹn sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ Jésù Kristi ní ìgbà kejì. We are walking towards the second coming of Christ. wọ́n ti ká lọ ẹ ṣe. Jésù sọ wípé èmi bọ̀ kankan èrè mi bọ̀ pẹ̀lú mi wọ́n á sá fún oníkálukú bó bá ṣe hùwà sí bó bá ṣe iṣẹ́ sí bó bá ṣe rìn déédéé níwájú mi Jésù padà bọ̀. Point number 2 nìyẹn. Hallelujah. Point number 3. Ìdíje àfi láti ronúpìwàdà lónìí. Because of the oncoming judgment. Ó ní àti filẹ̀lẹ̀ fún ènìyàn gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn rẹ̀ ìdájọ́ bọ̀. Ẹ ka ìwé Mátì orí 3 ẹsẹ̀ 11 yẹ. Ẹ bẹ̀ láti ẹsẹ̀ 10 Mátì orí 3 ẹ bẹ̀ láti ẹsẹ̀ 10. Àti ní ìsinsìnyí pẹ̀lú judgment àti fi àákélé gbogbo igi náà. Nítorí náà gbogbo igi tí kò bá so gbogbo èso igi rere, kígi tí ò bá ti so èso rere a ó ké lulẹ̀, a ó ké e lulẹ̀ a ó sì wọ́ jù sínú a ó iná. wọ́ jù sínú iná. Yes. Ẹ wá lọ sí ẹsẹ̀ 11 ẹni tí a tẹ rẹ̀ bẹ ní ọwọ́ rẹ̀. Lóòótọ́ lèmi ò fi omi baptisi yín Ahán. fún ìrònúpìwàdà, Ahán. ṣùgbọ́n ẹnìkan tó pọ̀ jù mí lọ ń bọ̀ lẹ́yìn mi, bàtà ẹni tẹ̀mí kò tó gbé, òun ni yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín. Ó kéde bíbọ̀ Jésù Kristi ó kéde iṣẹ́ ìrìnsẹ̀ Jésù Kristi ẹsẹ̀ 12. Ẹni tí àtẹ rẹ̀ ń bẹ ní ọwọ́ Ẹni rẹ̀ tí àtẹ rẹ̀ ń bẹ ní ọwọ́ rẹ̀ yóò gba ilẹ̀ ìpakà rẹ̀ yóò gba ilẹ̀ ìpàkà rẹ̀. mọ́tótó, Yes. yóò sì kó àlìkámà rẹ̀ sínú abà, Yes. ṣùgbọ́n ìyọ̀gbọ̀n ni yóò fi iná àjò òkú sun. Ké hallelujah. Èmi pẹ̀lú yín a ò ní jẹ́ ìyàngbò. Ẹ̀yin bàbá àtẹ̀yin màmá tí ẹ ti lọ sí oko rí. Ní ayé àtijọ́ nígbà táwọn bàbá wa wà lóko tí a bá ń bó àgbàdo nínú oko tí a bá ti ń bó àgbàdo yẹ a ó máa dà sí ojú kan nínú oko níbẹ̀ a ó máa bó àgbàdo yẹ a ó máa dà sí ojú kan nínú oko níbẹ̀. By the time tí a bá fi bó gbogbo àgbàdo yẹ tán a ó máa kó sínú basket apẹ̀rẹ̀ wọ́n á máa lọ dà sínú àká wọ́n á máa kó wọ́n á lọ máa dà sínú àká wọ́n á lọ máa dà sínú àká nígbà tí wọ́n bá kó gbogbo ẹ̀ tí wọ́n bá dà sínú àká yẹ a ó tilẹ̀kùn ẹ̀ a wà máa dáná ní ìsàlẹ̀ iná tí a bá ń dá ní ìsàlẹ̀ ìtì iná yẹ kò ní jẹ́ kí àgbàdo yẹ ó ní kòkòrò èyí tí a kó sínú abà nìyẹn. Ìgbà tí a bá ti kó yẹ sínú abà tán gbogbo ewé ara àgbàdo tí a bó a wà mú bí ìgbálẹ̀ a wà gba tí a bá gba sí ojú kan a wà da iná sún òun nìkan tán sọ mbẹ́ yẹn. Ní ìpadàbọ̀ Jésù Kristi mo ní a gbọ́dọ̀ ronúpìwàdà torí ìdájọ́ tó ń bọ̀. Àwọn èrò ìjọba Ọlọ́run wọ́n kọjá lọ sí ìjọba Ọlọ́run. Àwọn tí iṣẹ́ wọn tí ò merit ìjọba Ọlọ́run èrò iná ọ̀run àpáàdì ni wọ́n. Lórúkọ Jésù a ò ní di ẹni náà. Àkókò tí a wà yìí ó jẹ́ àkókò ìrònúpìwàdà. Ká yọwọ́ nínú ìwà ipá wa. Ká yọwọ́ nínú iṣẹ́ búburú wa. Ká yọwọ́ nínú ìkà wa. Ká fi gbogbo rẹ̀ sílẹ̀ fún Ọlọ́run. Ìgbé ayé wa ká fi fún Ọlọ́run. Àkókò wa ká fi fún Ọlọ́run. Òní wa ká fi fún Ọlọ́run. Àǹfààní ìrònúpìwàdà. The benefit of repentance. Ẹ̀kan nínú ẹ̀ òní ìdáríjì. Bí a bá ronúpìwàdà a rí ìdáríjì gbà. Bí àwọn ará Nínéfè bá ṣe rí ìdáríjì gbà ẹni tó bá ronúpìwàdà a rí ìdáríjì gbà. Ìmíràn àǹfààní ìrònúpìwàdà bí a bá ronúpìwàdà a ó rí àánú gbà. Nígbà tí the prodigal son padà délé ó rí àánú gbà
lọ́dọ̀ bàbá rẹ̀ ẹ̀ tó bá ronú padà tó bá yọwọ́ níwà burúkú rẹ̀ àrí àánú gbà hallelujah. Another one àǹfààní ronú padà celebration nígbà tí ọmọ onínàkínà ronú padà tó dé ọ̀dọ̀ bàbá rẹ̀ tó rí àánú bàbá rẹ̀ gbà celebration ṣe kíni ó bẹ̀rẹ̀ bíbélì dẹ̀ dáhùn wípé ayọ̀ ń bẹ ní ọ̀run lórí ẹlẹ́ṣẹ̀ kan tó ṣe kíni tó ronú padà. Lónìí ni Jésù pé àṣà kò wá ọkàn òkùnkùn máa kiri mọ́. Màmá o mọ ibi tó rìnrìn àjò dé tí mi ò mọ̀ ṣùgbọ́n Ọlọ́run mọ̀. Arákùnrin o mọ ibi tó rìnrìn àjò dé tí mi ò mọ̀ Ọlọ́run mọ̀. Arábìnrin o mọ ibi tó rìnrìn àjò dé tí mi ò mọ̀ Ọlọ́run mọ̀. Mo mọ ibi tí mo rìnrìn àjò dé tí ẹ̀yin náà mọ̀ tí Ọlọ́run mọ̀. Àwa ìránṣẹ́ Ọlọ́run bó la rìnrìn àjò dé tí àwọn ọmọ ìjọ ọmọ tí Ọlọ́run mọ̀. Ọlọ́run béèrè ìrònú padà. 188 ẹ má lùlù sí o kíbọ̀dù nìkan so ní káfí báàkì orin 188 ẹ ronú padà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Orin 188 yes la 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 ẹlẹ́ṣẹ̀ yí padà ẹ jẹ́ dìde. ẹlẹ́ṣẹ̀ yí padà ẹ̀ṣẹ̀ tí ẹ ò fi kú. Ẹlẹ́dàá yìí ní bèrè tó fẹ́ kí ẹ bá òun gbé. Ọ̀rọ̀ ńlá ni ó ń bí iṣẹ́ ọwọ́ rẹ̀ níyì. Àẹ̀yìn aláìlọ́pẹ́ èṣù tẹ́ ọkọ̀ fẹ́rẹ̀. Line 2. Ẹlẹ́ṣẹ̀ yí padà èṣù tí ẹ ò fi kú. Olùgbàlà yín bèrè ẹni tó gbẹ̀mí yín là. Ikú rẹ̀ yóò já sábì. Ẹ ò tún kàn mọ́ ibi. Ẹni rà padà ẹ̀ṣẹ̀ tẹ́ ọkọ̀ ọ̀rọ̀ fẹ́rẹ̀. Line 3. Ẹlẹ́ṣẹ̀ yí padà ẹ̀ṣẹ̀ tí ẹ ò fi kú. Ẹni mímọ́ ni
iyèméjì àṣeyí pé ìfẹ́ ni Ọlọ́run. ẹ kí ó agbọ́rọ̀ rẹ̀. Ẹ kí ó agbọ́rọ̀ rẹ̀, kẹ́gbà ìlérí rẹ̀ gbọ́. Olúwa lọ́dọ̀ yín. Jésù sùn omi jẹ́rẹ̀. Ẹ̀jẹ̀ pẹ̀lú pépé. Ètè omi kú. ọlọ́run béèrè ìrònúkú àdáni ọwọ́ wa etí wo ló ń gbọ́ welcome ma welcome sir welcome pásítọ̀ lóòótọ́ ló sìn mí fún 50 years ó sìn mí fún 30 years ó sìn mí fún 20 years ṣùgbọ́n depart ye from me. ogun àti agbára tó takú sínú ayé mi tó lóun ní jẹ́ kí n rí ọ̀run wọ̀ lẹ́yìn ayé yìí ọlọ́run pè mí níyà pẹ̀lú rẹ̀ lónìí. iṣẹ́ ẹ̀sìn mi májò já sí asán níwájú rẹ̀ agbára àtúnṣe jẹ́ kó wọnú ayé mi lónìí. ẹgbẹ́ òsókè ẹgbẹ́ àdúrà. kí ni ètò tó wà nílẹ̀ tí ẹ bá ti. Olúwa gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi. Olúwa wa, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù Kristi. Aṣẹ́pá aṣẹ́sẹ̀ fún ìwọ Ọlọ́run Olódùmarè. Torí a rí wípé nípa agbára wa ẹni ègbé ni wá, ṣùgbọ́n nínú ìwọ Kristi ni ìyè wà. Júdásì kọ̀ kò ronú pìwàdà, ó pokùnso. Bó tilẹ̀ ṣe pé ó rí Jésù lójúkojú, àwọn bẹ̀bẹ̀ lọ́dọọrẹ́ láàárọ̀ yìí tàbí ní ọ̀sán yìí gbogbo agbára tó takú tì wá pé àfi tá a bá jámọ́ èṣù lọ́wọ́ lórúkọ Jésù Olúwa ṣẹ́gun rẹ̀ fún wa. Lórúkọ Jésù olùgbàlà ìwọ ẹ̀mí ègbé tó ń bá wa rìnrìn àjò lórúkọ Jésù wọ́n ní kó ṣòfò dànù. Ẹ̀mí ìrònúpìwàdà tòótọ́ kọ́lọ́run kó yọ̀ǹda rẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni kó rí o. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. mo ń wo aago a fẹ́ gbàdúrà fún ìṣẹ́jú mẹ́wàá 10 minutes 10 minutes mo ń wo aago ẹni tá a dẹ̀ máa fi lé lọ́wọ́ náà kó máa wo aago 10 minutes torí pé gbogbo nǹkan tá a fẹ́ ṣe kò lè kọjá sáago kan ló fẹ́ lọ́lù kò lè kọjá gbogbo nǹkan tó kù tá a máa ṣe tó bá dé wẹ̀ kó fi ṣeré tó bá wẹ̀ kó má fi ṣeré Olúwa ràn wá lọ́wọ́ 10 minutes. Praise the Lord. Ẹ má jẹ́ ká gbàgbé pé àkókò àwẹ̀ la wà. Àkókò àdúrà dẹ̀ ni. Praise the Lord. A fẹ́ gbàdúrà lórí wàásù tá a gbọ́ yìí náà ni mo máa dólé lórí. Torí pé àkókò tá a wà kò sí ìdí tá a fi ń gbàwẹ̀. Bí kò ṣe pé ká lè di ẹni ọ̀tọ̀. Ẹni tó tún mọ Ọlọ́run tó súnmọ́ Ọlọ́run tó jẹ́ ènìyàn Ọlọ́run tòótọ́ ẹni tá a lè fi yangàn tí èṣù pápá lè rí tó lè ní ọmọ rẹ ni tó tá a bá gbààwẹ̀ tá a bá ń gbàdúrà tá a bá súnmọ́ Ọlọ́run àbí ká jẹ́ tiẹ̀ kí ládẹ̀ ń gbààwẹ̀ fún
àkókò àwẹ̀ jẹ́ àkókò ìrònúpìwàdà tòótọ́ ká kọ ohun tí ó ti jẹ́ ti àtijọ́ sílẹ̀ ká sì dé ẹ̀dá tuntun. ìlàjì fẹ́ gbàdúrà tá a fẹ́ gbà yìí Psalm 51 line 1 la fẹ́ fi gbàdúrà ó pẹ̀lú iṣẹ́ tá a fẹ́ ṣe láàrin ọ̀sẹ̀ tá a fẹ́ wọ̀ yìí níparí ọ̀fẹ́ Ọlọ́run. àdúrà mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ pè ń bẹ̀ fún ìṣẹ́jú tá a fún mi ibẹ̀ ló wà ẹ̀yà kan bá wa kà á. Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeunfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrònú ọ̀pàánú rẹ. nú ìrékọjá mi nù kúrò. nú ìrékọjá mi nù kúrò. wá wá gbàdúrà Ọlọ́run mo bẹ̀ fún àánú lónìí torí ohun tó lè fà á tó lè dá mi dúró tó lè dá idó ní ìrékọjá. tá a bá sọ ti ìrékọjá kí ló ń jẹ́ ìrékọjá? ìrékọjá jẹ́ ohun tí àwọn kan ṣe ká tó dáyé gan. Abrahamu ṣe à ń jẹ̀yà ẹ̀, Ádámù ṣe à ń jẹ̀yà ẹ̀, bàbá mi ìyá rẹ̀ ìyá mi ó ṣe ìyá ẹ̀ ń jẹ wá. Ìwọ náà tuntun ṣe o tuntun ṣe tiẹ̀ mi náà ti ṣe tèmi. Wá wo bó ṣe wá léraléra ló wà báyìí. Wá wá kígbe ní gbólóhùn kan orúkọ Jésù ní ìgbàgbọ́ ẹ̀mí mímọ́ o Ọlọ́run àánú fi àánú gbà mí lọ́wọ́ ìrékọjá tó dúró pé kò sí ọ̀nà fún mi. ìrékọjá tó dúró tó ń fi mí sùn lọ́sàn-án lóru nítorí ohun tó ń ṣe tí mi ò mọ̀. àdúrà lórúkọ Jésù Kristi. ẹ̀mí mímọ́ o Ọlọ́run àánú bàbá gbà mí lọ́wọ́ ìrékọjá tó ń dúró pé ìjọba ọ̀run ò tọ́ sí mi. Ọlọ́run gbà mí lónìí ìrékọjá bàbá ìyá àti bàbá ní orúkọ Jésù. Olúwa gbà mí, Olúwa gbà mí lónìí nítorí àánú rẹ̀. Ọlọ́run gbà mí, Ọlọ́run àánú ṣàánú fún mi lọ́wọ́ ìrékọjá tí mo ṣẹ̀ ètè mi náà ṣe ètè àjọ ṣe kí n tó délé ayé ètò ń ṣe lórílẹ̀‐èdè yìí. Ọlọ́run gbà mí, Ọlọ́run ṣàánú fún mi. Gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ó yẹ kó yé wa o àánú ni mo ní ká béèrè. Bíbélì ní Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi nítorí ṣe fẹ́ dúdà ní nítorí ọ̀nà pàánù rẹ ní ìrékọjá mi ní kúrò. ìrékọjá tó takú àwọn bàbá ti ṣẹ̀ àwa là eyín kan wá báyìí. À ń gbàdúrà jẹ́ tọlọ́run àwọn tá à ń sọ wọn ò fi wá lẹ̀ o. Wọ́n ní nítorí pé kinní kan ìdí kan ìjọba arúgbó là ń lépa. Ọlọ́run àánú o Olúwa ṣàánú fún mi lọ́wọ́ ìrékọjá ìdílé bàbá ìdílé ìyá ìran kìíní sí kẹrin tẹ̀mí náà ṣe tá a ṣe Olúwa gbà àdúrà lórúkọ Jésù Kristi. ẹ̀mí mímọ́ o Ọlọ́run gbà mí ní ti àánú ní tàánú rẹ ni mo béèrè. Ọlọ́run ṣàánú fún mi àánú ni mo béèrè lórí ìrékọjá tó lè takú tì mí pé ìjọba àrùn ò ní débẹ̀ bó ṣe kó lépa tó kó sa ipá tó. ìrékọjá ìyá ní ìran ìyá ìran bàbá ní ìran tèmi yìí. Ọlọ́run ṣàánú fún mi, Ọlọ́run ṣàánú fún mi, bàbá mi ṣàánú fún mi, Ọlọ́run ṣàánú fún mi, Ọlọ́run ṣàánú fún mi, Ọlọ́run ṣàánú fún mi, Ọlọ́run ṣàánú fún mi lọ́wọ́ ìrékọjá ọ̀nàkọ́nà tó ń gbàdúró pé bó ṣe kì í sáré tó bó ṣe kì í sa ipá tó owó níjọ̀wọ́ mi. Ọlọ́run ṣàánú fún mi, 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 Ọlọ́run ṣàánú fún mi lórí ìrékọjá ìran bàbá ìyá lórí ìrékọjá tèmi ti kára mi. Ọlọ́run ṣàánú fún mi. Gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹni tó bá mọ̀ pé tòótọ́ òun fẹ́ àánú ìkókó méjì sókè. The purpose of raising or lifting your hands to God is surrendering to Him. Pé mi ò nípa tèmi o, mo mọ̀ pé ìwọ nìkan ló lè gbà mí. Olúwa láàánú o bó ṣe máa pè nìyẹn. Ṣàánú fún mi lọ́wọ́ ìrékọjá tó dúró ti ayé mi tó mú kó lè fi sùn máa jàre mi níwájú rẹ. Ṣàánú fún mi àdúrà lórúkọ Jésù Kristi. Ẹ̀mí mímọ́
ọlọ́run ṣàánú fún mi lọ́wọ́ ìrékọjá tó ń jẹ́ kí o lè fi sùn máa jàre mi lọ níwájú rẹ bàbá mi o olúwa ṣàánú fún mi ọlọ́run àánú o ṣàánú fún mi lọ́wọ́ ìrékọjá tó mú kí èṣù máa jàre mi olùfisùn máa jàre mi ọ̀tá máa jàre ayé mi níwájú ọlọ́run olúwa ṣàánú fún mi àánú ni mo béèrè àánú mo bẹ̀bẹ̀ fún àánú ni mo béèrè àánú mo bẹ̀bẹ̀ fún àánú ni mo béèrè lọ́wọ́ gbogbo ohun tó jẹ́ kó jàre mi ohun tó dá ẹ̀bí tá à ń dá mi tẹ́mi gan mọ̀ ó olúwa ṣàánú fún mi. Gbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa. Ṣàánú fún mi o bàbá ọlọ́run àánú ó sọ bẹ́ẹ̀. Bàbá ọlọ́run àánú o. Ṣàánú fún mi o bàbá ọlọ́run àánú o. Ṣàánú fún mi o bàbá ọlọ́run àánú o. Olúwa mo wá síwájú rẹ kì í ṣe gẹ́gẹ́ bí ẹ̀tọ́ mo wá gẹ́gẹ́ bí ẹni tí ó yẹ báyìí mo bẹ̀bẹ̀ fún àánú lórí ìrékọjá tó dúró tó takó tó jẹ́ ògùn ayé mi ìrékọjá tó ń fi mí sùn lọ́sàn-án lóru ìrékọjá ohun tí mi ò mọ̀ tá a fi mí sùn nípa rẹ̀ ìrékọjá ohun tẹ́mi gan ṣe tí mo ti gbàgbé ìrékọjá ohun tó ti ṣe kí n tó dé náà yé tó ní mi ò ní rọ́nà lọ ọlọ́run mo bẹ̀bẹ̀ fún àánú mercy is your nation and mercy is good àánú ọlọ́run ọ̀tún ni àánú ọlọ́run ó sì dára ọlọ́run ṣàánú fún mi àdúrà lórúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ ọlọ́run ṣàánú fún mi ó lórí ìrékọjá ohun tí mi ò mọ̀ ìrékọjá ohun tí mi ò mọ̀ ń pa rẹ̀ tí mi ò tiẹ̀ mọ̀ tí mi ò tiẹ̀ ronú rẹ̀ ó tí mo ti gbàgbé pápá tá a sì ń dì mú wá ọlọ́run ṣàánú fún mi ọlọ́run ṣàánú fún mi lónìí ohun tó fi mí sùn lọ́sàn-án lóru tó ń takò ayé mi níwájú ọlọ́run àánú ni mo bẹ̀bẹ̀ fún o àánú mo béèrè fún nítorí àánú rẹ̀ ọlọ́run ṣàánú fún mi 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 ọlọ́run ṣàánú fún mi ọlọ́run àánú ni mo nílò àánú ni mo bẹ̀bẹ̀ fún ọlọ́run ẹ̀mí rèé olúwa ṣàánú fún mi. gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa mo béèrè ẹni tó ń fẹ́ àánú dáa. ọlọ́run àánú o. mi ò lọ́rọ̀ mi náà tí mo fẹ́ sọ wájú yín lónìí bí kò ṣe kó bẹ̀bẹ̀ fún àánú tó bá rà àánú gbà lónìí ogún ṣẹ́ ohun tó ń fi ọ́ sùn òun gbàdúrà lọ́sàn-án lóru tòótọ́ ni àárín ọ ṣùgbọ́n kinní kan wà ń bẹ̀ ẹ̀ṣẹ̀ ìrékọjá bàbá ìyá tó bá dúró ti ayé ènìyàn òun là ń pèlè ogun ìdílé bàbá ìdílé ìyá á ní bàbá rẹ̀ ṣe báyìí níran wọn báwo ló ṣe fẹ́ kọjá àwa dìpọ̀ ogun tó kì í fi ní sílẹ̀ ṣùgbọ́n àánú ṣẹ́gun ẹ̀ wà ní olúwa sọ̀rọ̀ kí n gbọ́ sọ pé olúwa nítorí ìwà rẹ ní àánú olúwa fàánú ṣàánú fún mi àdúrà lórúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ olúwa nítorí ìwà rẹ ní àánú olúwa fàánú ṣàánú fún mi olúwa fàánú ṣàánú fún mi nítorí ìwà rẹ ní àánú ìwà ọlọ́run ní àánú it is your character it is never anybody's character ìwà ọlọ́run ní àánú olúwa fàánú ṣàánú fún mi olúwa fàánú ṣàánú fún mi nítorí ìwà rẹ ní àánú olúwa fi àánú ṣàánú fún mi
Olúwa fàánú ṣàánú fún mi ní àkókò àánú yìí. Olúwa fàánú ṣàánú fún mi ní àkókò àánú yìí. Ọlọ́run fàánú ṣàánú fún mi nítorí ìwà rẹ ni àánú. Gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ kó ṣàmì àdúrà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi. Ọlọ́run tí ń jẹ́ àánú. Ìwà rẹ ni àánú. Ìwọ nìkan ló ní ìwà yìí. Kí la fi mọ̀ pé wọ́n ni ẹni tó bá wọ̀ ọ́ lòún ṣe fún. Bá a ṣe pọ̀ tó ta kéyìí. Bá a ṣe pọ̀ tó ká pariwo yìí. Ẹni tó bá wọ̀ ọ́ ló máa ṣe fún. Ṣùgbọ́n a fẹ́ kó wọ̀ ọ́ ní ọ̀sán yìí torí pé a wà ní ìṣọ̀kan ẹ̀mí. A sì wà níwájú rẹ ní ibi àgbélébùú. Nítorí ẹ̀mí ìrònúpìwàdà tá a rí gbà torí ọ̀rọ̀ tá a gbọ́ lónìí. A fi ìwà rẹ bẹ̀ ọ́ tí ì ṣe àánú lórí gbogbo ẹni tó lè ṣàmì tó nípọn. Ọlọ́run nítorí ìwà rẹ Olúwa fàánú ṣàánú fún wa. Ọlọ́run nítorí ìwà rẹ tí ì ṣe àánú Olúwa fàánú ṣàánú fún wa. Mo wí ní ìgbà kẹta nítorí ìwà rẹ Ọlọ́run àánú fàánú ṣàánú fún wa. Ògo ni fọ́lọ́run ní òkè ọ̀run. Ògo ni fọ́lọ́run ní òkè ọ̀run. Ògo ni fọ́lọ́run ní òkè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ apàtẹ fún Jésù dáadáa, ẹ jẹ́ apàtẹ fún Jésù dáadáa. Amen. Ó tún kàn wá náà ni pé a fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run fún ìdàgbàsókè district wa yìí. Ẹ jẹ́ ẹ̀yin aṣọ́nà ẹ̀ bá wa gbé igba ọrẹ. Amen. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún àwọn bàbá láti bá wa sọ Ọlọ́run. Àwa náà wá fẹ́ fi òní wa, a fẹ́ fún Jésù Kristi olùgbàlà wa fún ìdàgbàsókè iṣẹ́ ìrìnsẹ̀ orókè yìí. Ẹ jọ̀ọ́ mo dẹ̀ bẹ̀ kẹ́ ká ṣe dáradára. Mo fẹ́ ká ṣe dára. Ọ̀nà mẹ́ta náà náà fẹ́ pèsè. Tí a bá ń pa lè fi 1,000 naira láti fi ránṣẹ́ ìrìnsẹ̀ orókè yìí lọ́wọ́. Ẹ jẹ́ ká máa mú bọ̀ wá. 1,000 naira, God bless you. Ẹ jẹ́ àfẹ́pẹ́ fún tẹ̀síwájú iṣẹ́ ìrìnsẹ̀ orókè yìí tí a lè fi fún Ọlọ́run, fún aláàánú wa, fún olóore wa, tí a lè fi fún Ọlọ́run 1,000 naira fún tẹ̀síwájú iṣẹ́ ìrìnsẹ̀ orókè yìí fún district yìí. Ó yá ẹ jẹ́ máa bọ̀ wọ́n gbàdúrà fún àpapọ̀ 1,000 naira, 1,000 naira tí a lè fi fún Ọlọ́run. Ẹ jẹ́ máa mú bọ̀ 1,000 naira. 1,000 naira tá a lè fi fún Ọlọ́run. 1,000 naira. Ẹ jẹ́ ká máa mú bọ̀ ká máa fi sílẹ̀. 1,000 naira tá a lè fi fún Ọlọ́run alààyè. 1,000 naira tá a lè fi fún Ọlọ́run. 1,000 naira tá a lè fi fún Ọlọ́run alààyè fún tẹ̀síwájú. Ọ̀dà 500 naira, 500 naira torí àkókò wa. 500 naira tá a lè fún Ọlọ́run. 500 naira. Ẹ ṣé, thank you, God bless you. 500 naira tá a lè fi fún Ọlọ́run alààyè fún tẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ district yìí. 500 naira, 500 naira, thank you, God bless you. 500 naira, 500 naira, 500 naira, 500 naira tá a lè fi fún Ọlọ́run alààyè, tá a lè fi fún Ọlọ́run alààyè. 500 naira tá a lè fi fún Ọlọ́run, tá a lè fi fún Ọlọ́run alààyè. 500 naira. Ẹ ṣé, God bless you. 500 naira. Okay, okòó tó bá wà lọ́wọ́ wa ìbá ṣe 200 naira, ìbá ṣe 50 naira, ìbá ṣe 100 naira. Ẹja máa mú bọ̀, ẹ̀yin kwaya máa fa lórin ní lábẹ́lẹ̀. Ẹ̀yin kwaya máa fa lórin lábẹ́lẹ̀. Okòó tó bá wà lọ́wọ́ wa, okòó tó bá wà lọ́wọ́ wa, okòó tó bá wà lọ́wọ́ wa, ẹ jẹ́ ká fún Ọlọ́run alààyè fún tẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ district yìí. Okòó tó bá wà lọ́wọ́ wa, ẹ ṣé, God bless you. Okòó tó bá wà lọ́wọ́ wa, okòó tó bá wà lọ́wọ́ wa. Iṣẹ́ fún Jésù. Ayọ̀ là ń lọ. Ẹ ṣé, God bless you.